káàbọ̀ padà sórí ètò gbogbo ẹ̀yin tẹ́ wò mí nínú ilé Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express lórí Orisun nìkan ní fún àǹfààní àwọn tí wọ́n ṣe darapọ̀ pẹ̀lú mi Lara Olubo lórúkọ mi àwọn àlejò mi fún wa ń kalẹ̀ Eteye pẹ̀lú Mekus àwọn láti jọ fún mi ọ̀rọ̀ tó mi tó rọrùn látẹ̀kan Mekus bàbá ma Mekus bàbá aunty mi ó yá tell me ẹ sọ fún mi èló lẹ́yìn náà kọ́kọ́ gbà gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú. ọjọ́ yẹn mo yẹ ṣe tán wọ́n pátì ni kò ṣe wedding pátì lọ́ọ́ ṣe lọ́jọ́ yẹn wọ́n èpè mi sí kọ́nà kan nìyẹn wọ́n kọ́ bu rice sínú polybag fún mi. Polybag láìlọ. pásítọ̀ kan wá pásítọ̀ ní chairman pátì yẹn lọ́jọ́ yẹn wọ́n èpè mi sí kọ́nà nìyẹn. My son! I said, my son! I said, wàá ṣoríire. Thank you, sir. A dá fún ẹ. Thank you, sir. Bí wàá bá ṣe mú 500 jáde nìyẹn. Say, take this money and go back to your place. When you go back to your place, you pray. You pray very well that God will bless you. Mo yẹ gbowó yẹn ni. Wọ́n á lọ. Wọ́n á sunkún. Àmọ́ ráìsì yẹn. Mo yẹ délé lọ́jọ́ yẹn 3 days la fi jẹ ráìsì yẹn. Wọ́n ti ṣe sílẹ̀ bí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Ráìsì tó ti ṣe àkànwọ́ mẹ́ni. Jollof rice àbí fried rice. Jollof rice. Ó ṣe warm. Irú àwọn rice tẹ́ ewé máa wà nù ẹ̀. Ṣé ti jẹ irú rice yẹn? Wọ́n máa sterilize rice. Wọ́n ṣe kọ́rí lọ́ máa fi ṣe ewé. Wọ́n ní àwọn rice tí ewé tó máa ń ewé ṣe yìí ló wọ́n ní àwọn ní ewé náà fi sterilize ẹ̀. Wọ́n ṣe gbó o. Àmọ́ èmi náà ti jẹ irú rice yẹn rí. Níbo lẹ ti dẹ̀yìn ti jẹ yẹn? Mo jẹ́ school. Mọ́mì náà ti ṣe yẹn fún mi rí. Nígbà ọdún. Rice eléwé. A ti ń sunkún. Mọ́mì kò sáṣọ ọdún. Àmọ́ pé dáàdi mọ́mì wa ní plan. Wọ́n yẹ lọ rẹ̀ ìwé nìyẹn. Ewé 150. Wọ́n yẹ fi ṣe jollof rice. Ok, ṣe àwọn pé bay leaf wà téèyàn máa ń fi sínú rice. Ṣé mọ̀ pé kọrí jọ irú ewé yẹn? Time jọ irú ewé yẹn. Ṣé máa ń lo time? Mo máa ń lo time. Irú ewé yẹn lèmi sọ. Wọ́n ti já sí wẹ́wẹ́. Wọ́n yẹ fi ṣe rice fún wa nìyẹn. Ọjọ́ Easter la jí. Excuse me? Christmas on Easter. Christmas asun ní 24. Àwa jí ní Easter. Ewé yẹn ò tí yé yín mà. Jẹ́ irú ewé yẹn rí. Mo ní ewé tó sọ̀rọ̀. Ṣé kìí ṣe fún yín? Ewé ńlá ni. Ewé ńlá ni. Ewé àwọn alágbára. Kò jẹ́ ṣe rí ewé tá à ń sọ yìí mà. Jẹ́ kí n já yín sí. Àwọn ewé kan wà, wọ́n máa ń pè ní ewé ìyanu. Níwọ̀n pé ewé ni. Ó jọ kọrí ni. Ẹ mọ time. Time gangan time. Máa já yín sí. Irú àwọn ewé yẹn ni téèyàn bá ti jẹ tán. Tó bá ti wà alright. Wàá wọnú pálọ̀ ẹ̀. TV wà ń bí. Chair wà ń bí. Wati hi wọlé báyìí instead kò jókòó sórí chair wá jókòó sórí TV wá wá mú remote wá wá face chair wá bá bẹ̀rẹ̀ wá rẹ TV yóò máa clear tó lọ long way down so ìyẹn ó jẹ wọ́n jẹ ní Christmas day so orun náà fi sùn so wọ́n lò 2 months wọ́n dẹ̀ jẹ́ láti ẹ̀fọ́ 3 agbọ̀rọ̀ lọ àwọn yẹn náà gbé ní ewé ìyanu. mo rí ìyanu. So lẹ́ni àwọn èèyàn mélòó lẹ ti jọjọ ṣiṣẹ́ papọ̀? Ọ̀rọ̀ ńlá ni bí èmi sìn Eteye àti ṣiṣẹ́ pọ̀ lọ́wọ́ ńlá nínú kọ́mẹ́dì wa yìí àwọn èèyàn tí mi ò ní ẹ́bà gbàgbé tó ti help ayé mi gbogbo comedians mo kí o òṣèré àwọn èèyàn kan wà tó bá porúkọ wọn Ọlọ́run á bí ẹ àwọn bíi Gbénga Adéyínká the first dáàdi Ọlọ́run máa kẹ́yìn o ẹ dàgbà fún wa ẹ pẹ́ fún wa àwọn bí ọmọ bàbá fine boy àti ìgbà tí mo béèrè finest boy ni ẹ bá leave it gbogbo àwọn the boy wọn fine now ọmọ bí ọmọ ó kì í síbẹ̀ ni ọmọ ayé ni ọmọ ayé kẹ níbo ọmọ ayé ìlú wo. àwọn ó yé ra wa then jẹ́dì no try jẹ́dì. ẹ̀dẹ̀ gbọ́ pé wọ́n ṣe ìgbéyàwó láìpẹ́ congratulations my brother Ọlọ́run á jẹ́ kí ẹ̀yin ìyàwó kó mọ bẹ́ẹ̀dì àmọ́ ẹni
ìyàwó abirú àbí ìgbà àbí. With this situation of this economy that one sin kò gbọdọ̀ gbirú. Ó lè bí ìgbà wẹ́ ó lè bí because ìgbà. every èwo tí yín bẹ ṣe yín lè máa bá plan nínú ilé wọn. plan wedding mi professor public mi ò tí marry omi rẹ̀ tí mi ò wà engaged. Just mú kàn wá ń bẹ̀. Why tell you máa fi wà ń bẹ̀? You are fine. No, you are tall. Fine. You are good looking. Kí lẹ̀ ń dúró dé? Àwọn owó ni. Owó kí. Ó sọnù ni àwọn wà ní. Nínú wo ló sọnù ṣe dé? àwọn bí Kofi àwọn bí wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ tá a lè dárúkọ wọ́n pọ̀. Ṣé pé kí ni? Wọ́n ti rí pé àbúbọ̀ yìí style ẹ̀ yàtọ̀ ó yá máa bọ̀ wọ́n fún wa ní platform tá a ní ìdí àti bẹ́ẹ̀ náà bí èmi ibi tó bá fún mi ní platform kékeré báyìí ọmọ gbàgbé o a máa sùn síbẹ̀ a máa fọ́ platform yẹn bra gbogbo wọn àdúgbò lọ́wọ́ náà gbogbo wọn náà lágbára Ọlọ́run àdẹ̀sí kí ni o àdójú tì wọn. ó dà bẹ́ẹ̀ pẹ̀lú àjẹsẹ́ Èdùmàrè ní tójú tira wa. Mekus bàbá ẹ̀yin náà kọ́ àwọn wọlé jọ ṣe àbí mẹ́ńtọ̀ tó ti mẹ́ńtọ̀ yín bákan méjì. Àwọn tèmi ti bá ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ ni mo máa ń pè wọ́n dádì ẹni àjẹ́lẹ̀ lórúkọ wọn. Àwọn tó ní kí n ọjọ́ tó kọ́kọ́ rí mi wọ́n ní wọ́n láì kó máa tẹ̀lé mi lẹ́yìn náà ni mo bá Prince Will so gbogbo wọn Prince Will passion gbogbo wọn ti help mi gan then mo really appreciate nǹkan kan ṣẹlẹ̀ and as in ó ní àwọn kankan tó máa ń ṣẹlẹ̀ sometimes inú entertainment industry àwọn míì máa ń feeling pé táwọn bá ti rí performance ẹ̀ wọ́n lè help ẹ̀ but ó tún láwọn míì pé jẹ́ fún owó ilé opportunity àwọn bíi Ajẹ́lẹ̀ Prince Will passion wọ́n ní ilé ìjà fún ní opportunity torí pé àmọ́ ibi tá a lè bára wa lọ́la. ọ̀rọ̀ ni. àdúpẹ́ gbogbo tó wù mí nínú ilé báwo lẹ́yìn ṣe ń fa àwọn ọmọ tó wà ní agbègbè yín báwo lẹ ṣe ń fà wọ́n lọ́wọ́ sókè ṣé yín náà gbìyànjú láti jẹ́ kí wọ́n dókè. mo ṣe oore kan kò gbè mí ìyẹn máa sọ wípé kó má ṣoore mọ́ ìjà sọ ìtàn kékeré ni o nígbà tí mo wà nílé ìwé gíga ìkànnú àwọn ọmọ tó tajọ máa ń káàkiri ọkùnrin ni o mo ń gbìyànjú torí pé mo ní ṣọ́ọ̀pù kékeré ní skul gbà náà àwọn èèyàn mọ̀ mí gbogbo ẹ̀ náà ń pè mí ní Celidion gbogbo àwọn tó lọ sí Adékúnlé Ajáṣe yunifásitì tó ń wò mí ní ìsìn wọ́n á jẹ́rìí sí ó máa ń dùn mọ́ mi ó dẹ̀ máa ń wú mi lórí tí n bá rí i pé àwọn tó wà lókè wọ́n ń fa àwọn èèyàn lọ́wọ́ sókè torí pé o mọ ibi tó ti máa nídìí ìrànlọ́wọ́ ẹni náà lọ́jọ́ ọ̀la má fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan má fojú pa èèyàn kankan rẹ́ ẹni nìkan ló mọ̀ ó mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la lọ́jọ́ tá à ń wí yìí èlò náà ni mo méèkì má bá sanwó iléèwé ìyá rẹ̀ ti kú bàbá ẹ̀ náà ti kú ṣùgbọ́n ó wù kó kàwé lọ́jọ́ tí n bá lówó iléèwé má bá san lọ́jọ́ tí owó iléèwé tí ò níbi tó máa gbé má bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n jẹ́ kó gbé lọ́dọ̀ wọn torí pé ó jókòó ni ọmọ tí mò ń sọ máa pè mí mọ́mì ní ayé ìgbà yẹn wọ́n ti máa pè mí mọ́mì ká máa ń fọ̀rọ̀ gùn níbi ọdún bíi 5 síbi tá a sẹ́yìn nǹkan ó dáa gan fún mi ní ọ̀rẹ́ mi kan bá wá wọ́n ní kó jọ kó ràn mí lọ́wọ́ ló bá ní wá Lara kí n tó fún ẹ ní 5,000 tó béèrè àti bá bẹ́ẹ̀ nìkan kò dé sí owó lọ́wọ́ mi n bá ní rárá kàkà tí màá fi ṣe kí n yà wà bẹ́ẹ̀ níbo ni mò ń lọ nígbà tó máa di àárọ̀ ọjọ́ kejì ọmọ tí mò ń bá sanwó iléèwé ẹ̀ tẹ́pẹ́ mi àti lose contact àti ẹ̀ríra mọ́ àti lose contact bó ṣe pè mí nìyẹn ó ní mọ́mì Celidion mo gbọ́ pé bímọ congratulations kí ni kan mo lọ ṣe brother mi ká má ṣe àfọ̀rọ̀gùn láàárọ̀ ọjọ́ yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ mi rí mọ́ o
nọ́mbà tó fi pè mí mo sì ní lórí fóònù mi mo ti ń pè láti gbà yẹn mi rí bá sọ̀rọ̀ wà available ló ń sọ ní àárọ̀ ọjọ́ kejì torí pé ó kọ̀ pè mí ó kí mi ó dẹ̀ send 100,000 sí àkáǹtì mi mo faint like mo fẹ́ ya wèrè ọ̀tá mi fẹ́ ya wèrè níbo ni mò ń lọ ṣé wàá rí láàárọ̀ òde yìí láàárọ̀ yìí mo wá ń bọ̀ mo wà nú mọ́tò bí mo ṣe ń bọ̀ níbi iṣẹ́ mo dẹ̀ pàdé ẹni náà tí mo ní kó fún mi ní 5,000 naira lọ́jọ́ yẹn tó ní àtòun bàbá mi ní nǹkan pọ̀ kóun tó ṣe mí lóore ẹ̀yin àràlé òun wá fẹsẹ̀ rìn lọ mo wà nú mọ́tò ńlá torí pé ò mọ̀ ọ̀la torí pé èní nìkan ló mọ̀ gbìyànjú níwọ̀nba títí ẹ kó o ṣoore fún èèyàn kan àbí méjì mi ní kó o ṣoore tó máa pa ẹ́ lára o ẹ jẹ́ ká máa ṣoore nítorí pé àtóré àtìkà kì í gbé o ẹ jẹ́ ká máa ṣoore. mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún àwọn tí wọ́n ti fà yín lọ́wọ́ sókè kẹ́ dedicate comedy as in kẹ́ pa àwọn èèyàn lẹ́rìn inú ilé kẹ́ dedicate fún àwọn tó ti ṣe yín ní oore kan àbí méjì. mo fẹ́ kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Mekus torí tẹ́ ẹ dákẹ́ mo dẹ̀ mọ̀ bí bẹ́ẹ̀ bá rí máikrófóònù nísìn máikrófóònù dàbí ó dàbí eléṣe kíní lórí lọ́wọ́ yín. ẹ ní ọjọ́ tẹ ní tẹ̀rí alert 150 lórí 100 ní kìí 150 ẹ má bínú pé ẹ fẹ́ dákú. mo fẹ́ ọ̀tá mi fẹ́ dákú lọ́gọ́ta wí. ẹ má jẹ́ n parọ́ fún yín ọjọ́ tí 10,000 kọ́kọ́ wọ àkáǹtì mi fún mi kú bátìrì fún yẹn ọjọ́ mẹ́ta ni mo fi charge kó tó 10,000 mo ní mo fẹ́ fún yẹn ṣe kú nìyẹn. fóònù lánà. ìyá ọ̀dá o ìyá ọ̀dá o mo ń lọ síbi kan ni bàbá kan pariwo for what I will not take this for what. Say, sir, what's the problem? Say, no, don't tell me that. For what? I say, sir, calm down. Say, no. Imagine, look at this dry cleaner. Bringing singlet for me, 3 singlets. That should pay him 3,500 to dry clean. How much did I buy the singlet? Singlet, I bought 3 in 1 for 1,500. Telling me to bring 3,500 to dry clean. For what? For what? Auntie Lara, we fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ yín. Ẹ kọ̀ ronú pé ẹ ti fẹ́ kọ. Wọ́n á ní pé kẹ́ mọ ẹnìkan nínú ẹdúró yẹ kí n sọ̀rọ̀ kan nínú ẹni tó ní bọ́dí ọ̀dọ̀ àti má tọ̀dọ̀ ta lẹ máa fẹ́. what bọ́dí ọ̀dọ̀ àti má tọ̀dọ̀ ta lẹ máa fẹ́. ẹ ní fẹ́. mi nígbà kankan. ọ̀dọ̀ máa fún yín lówó. ṣẹ́rí mi ò bàbá wọ́n á béèrè lọ́wọ́ mi pé ta ni máa fẹ́. ẹni tó bá ní bọ́dí ọ̀dọ̀ ni kí ló wà ń bẹ̀. If you have body odor, Malam perfume can cure it. You know, there's some kind of Malam perfume you use, even goats go run past you say, bros, you spray something. You spray something for body. Oh. But mat odor, there's some kind of mat odor you have. I swear you don't need mosquito coil, you don't need anything. All you need to do is just to open your door and do ha. Even mosquito they say, bros, I beg, what will do you? No pack come on. You know, when I start comedy, as in when I started comedy, I didn't only start comedy, I was also acting films, you know. But my problem is here, I don't act like 12 film, my face no dey anyone, you know. That was one of some are the waka pass, some I go act for the film, the editor will just see my face, go just cut me come out. So the last one where I go act, at the art say at the crossroad, you know, normal thing now. All those kind one scene thing at the crossroad want to jam me, you know, they just pay me 50K. You know, anything a old woman sees in a movie, she they believe her. My mama watch the film, see this guy done that. Hello, Emeka, where are you? I say, Mommy, I'm in Lagos. Say, shut up, you are dead. I say, Mommy, I'm alive. He say, shut up, you are a dead man. The dead has nothing to do with the living. I say, Mommy, I'm alive. He say, fine, come back home. Out of the 50,000 naira, I withdrew 30,000 naira. As I enter house, knock my mama 30K. Twa. Mama say, my pikin, you do blood money. I say, no, I don't do blood money. This is cool money.
From the accident where you get from the accident. Mama say, where you see money? I say that thing was at. We motor jam me. And they pay me 50,000. Mama say, they pay you 50,000. I say yes. Say leader my prefer. They pay you 50,000. I say yes. Say leader. He say my pikin no use me play. She na motor jam me. I say yes. Na motor jam me for you. Say leader. He say my pikin ordinary small motor jam you. They pay you 50,000. I say yes, mom. He say my pikin where you dey go? I say I dey go Lagos. Say as they go Lagos, trailer go jam me. When they tell my mommy that one na film, make it no happen real life. Mọ́tò ní jáàmù wá o pẹ̀lú àṣẹ ìdìbò rẹ̀ yìí náà kọ́ bẹ́ẹ̀ bá mi fún àwọn èèyàn yìí nìkan. Ṣẹ́rí ìjẹ́ wà lé jẹ́gà ẹ̀rín ní agbára gan. Èèyàn tó bá rẹ́rìn kò dá àìsàn ni. Bẹ́ẹ̀ ni. Lágbára wa táwọn pa wọn lẹ́rìn náà kí ni ẹ̀rín ò ní tán lé tiwa náà. Àmín. Ṣẹ́rí àwọn táwọn lọ church kò dá kí ọmọ ẹ mọ̀ jẹ́ kí ni wọ́n pè ní pledge náà nínú Yorùbá yẹn náà pledge making. Pledge kí yàn bẹ́ẹ̀ ṣe nǹkan fọ́lọ́run. Èèyàn jẹ́jẹ́. Àwa kìrìsìtẹ́nì á mọ̀ pé ẹ̀jẹ̀ kò ń ṣe nǹkan tí yàn lè sọ. Tá a bá jẹ́jẹ́ pẹ̀lú èèyàn one on one abẹ́mi àìjẹ́ ń jẹ wáyé kan nígbà wọ́n mi máa fún yín ní nǹkan ẹ̀jẹ̀ èèyàn nìyẹn mo lè máa fún yín ẹ̀ lè ṣe mí nǹkan kan. Kò tó bá ṣe ẹ̀jẹ̀ pẹ̀lú Ọlọ́run ìyá ni o tó ṣe ìyá ni. Bá a lọ church kan lọ́yọ̀ kan èrò church tó máa ń pè ní 2 or 3 àgàdà. Àjù 7 nínú church yẹn. Pastor kan ṣe any church ẹ bá wọ̀ tó máa pariwo yéé kẹsà ìsìtà wọlé pé pastor ẹni wàá ṣe wọ church ni ẹ̀yin pastor sẹ́wọ̀n alẹ́ má bínú o àbí ń jẹun ni o ṣèpọ̀ tó kéde òní bọ́ pastors àmọ́ ọ̀rẹ́ mi máa ní pé ẹ máa ń polówó Jésù you can even joke but you cannot joke with the Holy Spirit. Holy Spirit ò kí ń forgive yàn ó ní temperament gan so bá a ṣe wọnú church yẹn ni lọ́jọ́ yẹn àjù 7 bí pastor ṣe bẹ̀rẹ̀ nìyẹn lónìí a fẹ́ dá 1.8 million orí mi náà ń gbà tó 7 èló ni offering tèmi mo kọ́ check envelope ojú ọ̀dẹ́ náà lọ 1.7 million mo ní pé for what mo sọ fún ọ̀rẹ́ mi you no go work pastor wojú wa we must raise 1.7 million ṣé ẹ gbọ́ mi I say okay I tell my friend kò lè ṣiṣẹ́ mi èló ni offering àfẹ́ dá kò lè ju 500 naira lọ bọ́lá bẹ́rẹ̀ 1.7 million mo kọ́ pastor dẹ̀ wọ́n náà ní ọ̀hún style tó máa fi preach pẹ̀lú yín wọ́n máa romance ẹ̀ orí ẹ̀ máa wú. Pastor, now you may not understand me very well, but now let me tell you something. And the man low and be boy a pledge. I get the way my follow on him back. And the beginning church when come and what man show and won't go. One you oh man go back to no okay. Sir. Pastor, please come out. Who want impress our who oppress our that. Baba the road. We just there. Sir. On behalf of me, my wife to be, my children unborn, everybody say, oh, you know, daddy. Sir, how much do you need? You need 1.7 million. Sir, I'm donating the sum of. I'm going to church by one drum at my red on my plate. Sum of. Way down here, pastor on rating, we have 3 million. Keep church close. Sum of. For 1 hour, sum of like. Sum of. Wait, man, down by 8,000 naira. Pastor, sir, I like giving. Okay, you like giving. Sir, on behalf of me, my family members, my children unborn, my wife to be, I'm donating the sum of 8 million naira. Mommy, Pastor Salo. Pow! Ita. About drummer, touch members, kata. Èmi go for having money for my friend. Pastor Parawakolere, Pastor Mike. I told you most of you. I need 1.7 million. Àti rí èlé lórí ẹ̀ gan. Ó ti di 8 million sir. Ọjọ́ wo lẹ fẹ́ fún alówó yẹn sir? Tó ti dákẹ́. Ọwọ́ ẹni sir. Máa fún ọjọ́ wo lẹ máa fún alówó yẹn sir? Ọwọ́ ẹni pé sir. Lágbọ́n Ọlọ́run máa fún igi tó kú. Wọ́n sọ pé ìjọba mi ní ọjọ́ wo lẹ fẹ́ kú. Bọ́ ẹni pé mi ò lè kú sí. Máa lo bí 100 ẹ̀ bá sọ pé no ẹ̀ kú lónìí. Gbogbo àdúrà gbogbo wa tó wà lé ní kú lórúkọ Jésù o. Ẹ ṣé mo dúpẹ́ ṣe wà lórí Facebook. Wà lórí Facebook ẹ̀ la wà. Ọ̀gbẹ́ni Mekus ṣe wà lórí Facebook. Wà lórí Facebook. Kí ni orúkọ yín lórí Facebook? Okay, lórí Facebook that is MC Mekus, that is MEKUS Wisdom. Instagram ńkọ́? Instagram at MC Mekus, MCMEKUS. Twitter ńkọ́? Same thing at MC Mekus, MCMEKUS. Wọ́n ń tẹ̀mí nínú ilé bá mi follow Ọ̀gbẹ́ni Mekus lórí Instagram
lórí Facebook àti lórí Twitter. Brother mi, ẹ̀yin náà ńkọ́? You have to follow me. Ema tell me it's by force, by fire, by force. Why? I didn't sorrow. You know, you can follow me on lórí Facebook. Eteye comedian. Eteye. Eteye space comedian. On Instagram, Eteye space comedian. Follow me and I'll follow you. Anywhere, Twitter, I have to block it because of what you're going to try to imitate me. So, no, your problem. So, that is it. Follow me on everywhere. Wọ́n ṣe bínú ilé mo lérò pé gbádùn àwọn àlejò mi á lọ lé agbára ní ìsìn bá padà dé àtẹ̀mí àti àwọn àlejò mi làjọ máa wọlé dé ẹ kú dédé àsìkò.